mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. ojú tẹ fún wa ojú náà ò ní fọ́, etí tẹ fún gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ elédùmarè. orúkọ oníròyìn ọ̀nà ni àyànfẹ́ elédùmarè. ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn fún tásìkò yìí náà. níṣe làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń dúró de ọdún 2027 kí wọ́n fi fọwọ́ sí júwèlé fún ààrẹ bọ́lá ahmed tinubu torí pé ìṣèjọba rẹ̀ ó kàn bóbó. bọ̀dé george ló fohùn náà léde. àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ògbóǹtarìgì agbésùmọ̀mí tó ń da orílẹ̀-èdè nàìjíríà láàmú ní ìpínlẹ̀ yobe. ní ìpínlẹ̀ ondo ìjà ilẹ̀ ti dá wàhálà sílẹ̀ láàrin dèjì ti àkúrẹ́ àti ìràlépo ti ìsìnkàn ní ìpínlẹ̀ ondo. mílíọ̀nù 6 náírà ni bello turji gbà lọ́wọ́ wa ṣáájú ìtúsílẹ̀ àwọn ènìyàn wa èyí tán jí gbé ní ìpínlẹ̀ sokoto. àwọn ará sokoto náà fi ohùn náà léde síta bẹ́ẹ̀. ní ti biafra àwọn ọmọ simon ekpa rí o, bẹ́ẹ̀ ni kì í ṣe ara wa rárá bíi tí ń wù kó mọ ikọ̀ IPOB náà fi ohùn léde bẹ́ẹ̀. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ní í ṣe làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń dúró de ọdún 2027 kí wọ́n fi fọwọ́ sí júwèlé fún ààrẹ bọ́lá ahmed tinubu torí pé ìṣèjọba rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó kàn bóbó. bọ̀dé george ló sọ èyí di mímọ̀. ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú PDP káàkiri orílẹ̀-èdè nàìjíríà ìyún bọ̀dé george ló fi ìròyìn náà léde lánàá òde yìí lásìkò tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 89 tó wà lókè èèpẹ̀ léyìí tó wáyé ní ìpínlẹ̀ èkó lánàá òde yìí. ibẹ̀ ni bọ̀dé george ti sọ di mímọ̀ wípé pẹ̀lú bí ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà ṣe rí yìí lábẹ́ àṣẹ àti olùdarí ààrẹ bọ́lá ahmed tinubu ó ní kò sáàní ọdún 2027 ó náà làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń dúró dè tí wọ́n sì rẹ́kẹ̀rẹ̀ láti dìbò yọ kúrò ní ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. bọ̀dé george sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP ó ní àwọn tí ń jà wọn làwọn tí ń ṣiṣẹ́ takuntakun lábẹ́nu láti lè jẹ́ kí ìrẹ́pọ̀ àti àlàáfíà kó wà láàrin ẹgbẹ́ ọ̀hún. nígbà tí ó tún sọ di mímọ̀ ó ní bí wàhálà ṣe wà àti lásìgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP lásìkò yìí ó ní nítorí àwọn aládàáníkànjẹ àti àwọn oníwà àdánìkànjọpọ́n ó ló jẹ́ kí ẹgbẹ́ òṣèlú náà kó máa mì lòǹgbòlòǹgbò bíi ẹ̀pọ̀n àgbò. ó ní ṣùgbọ́n báyìí àwọn ti ṣetán láti pe ara àwọn jọ káwọn sì ṣera àwọn ní òṣùṣù ọwọ̀ kí wọ́n lè gba ọmọ orílẹ̀-èdè nàìjíríà kalẹ̀ nínú ìṣèjọba èyí tó kan bóbó yìí tó ń lọ lóde nínú ètò jásí wípé ó ní nínú ètò jẹ́ wípé ó sọ di mọ̀ pé ẹgbẹ́ òṣèlú PDP òun náà ni yóò ṣe bẹ́ẹ̀ tí yóò lé ààrẹ bọ́lá ahmed tinubu kúrò lórí àga àlééfà tó wà gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí lọ́dún 2027. àwọn ọmọ ogun ilẹ̀ yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ògbóǹtarìgì agbésùmọ̀mí tó ń da orílẹ̀-èdè nàìjíríà láàmú ní ìpínlẹ̀ yobe. olórí àwọn ikọ̀ agbésùmọ̀mí kan èyí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Manzuru ya Audu ó ní ọwọ́ ti bàbá yìí tó sì ti fẹ̀yìn lélẹ̀ gẹ́gẹ́ bí ológìnní nínú àlàyé tí Edward Buba tó ṣe èyún alukoro fún àjọ ẹ̀ṣọ́ ọmọ ogun ilẹ̀ yìí lóyún ó sọ di mímọ̀ lánàá òde yìí lásìkò tó ń ṣe àlàyé àṣeyọrí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún. níṣẹ́ ló tẹ̀síwájú wípé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ní wọ́n ti fi ẹ̀yìn ògbóǹtarìgì agbésùmọ̀mí tó tó ń léwájú àwọn ajínigbé náà èyàn Manzuru ya Audu ló ti fi ẹ̀yìn rẹ̀ janlẹ̀ báyìí nínú ìkọlù tí wọ́n ṣe sí ní ìpínlẹ̀ yobe. nígbà tó ń ṣe ní àlàyé ó ní oríṣiríṣi ohun ìjà olóró èyí tí kò dín ní 145 ó ní àwọn gbà ní ọwọ́ wọn nílẹ̀ tó tún sọ di mímọ̀ wípé nínú rẹ̀ ni àwọn ti rí àwọn ohun ìjà olóró 3825 bíi ìbọn AK-47 nínú ètò jẹ́ 68 AK-56 méjì ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àwọn ohun ìjà olóró àti ọta ìbọn lórí ìrànràn pẹ̀lú ohun míì ó ní wọ́n gbà lọ́wọ́ ni wọ́n ká ní ibùba Manzuru ya Audu lẹ́yìn tí wọ́n ṣe ìkọlù sí tí wọ́n sì dá ẹ̀mí rẹ̀ légbodò nínú ìkọlù náà.
wàyí o Edward Buba ó ní àwọn sì ti bẹ̀rẹ̀ báyìí bẹ́ẹ̀ làwọn kò sì ní dẹ́kun yíyẹ máa ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti fẹ́ sọra wọn di ògbóǹtarìgì àti jìjìnì gbogbo ilẹ̀kílẹ̀ pàápàá jùlọ ní gbogbo àwọn ilẹ̀ àríwá lọ́hùn-ún ilẹ̀ haúsá ó ní gbogbo ibi tó wù kán lè máa fi ara sinko sí níṣe ni àwọn yóò máa ṣe ìkọlù sí wọn táwọn yóò sì máa fi ẹ̀yìn wọn lélẹ̀ nígbà tí wọn bá ti gbọ́ ọ̀rọ̀ sí ìjọba lẹ́nu. Ní ìpínlẹ̀ Ondo ìjà ilẹ̀ ti ṣe bẹ́ẹ̀ dá wàhálà sílẹ̀ láàrin Dèjì ti Àkúrẹ́ àti Ìràlépo ti Ìṣìnkàn ní ìpínlẹ̀ Ondo ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ níṣe ni ìkọlùkọgbá èyí tó lámìlaka ni ó ti ṣẹlẹ̀ ní Ìṣìnkàn ní ibi tó já sí wípé ó ní headquarter Àkúrẹ́ West ibẹ̀ ni wọ́n fi sọlẹ̀ sí nínú ìtàn ti sọdúnmọ̀ pé ilẹ̀ tó tóbi jaburata kan ó dá wàhálà sílẹ̀ láàrin Dèjì ti Àkúrẹ́ àti Ìràlépo ti Ìṣìnkàn nínú àlàyé tí wọ́n ṣe wọ́n ní àwọn òṣìṣẹ́ kọ́lékọ́lé ó ní wọ́n ṣiṣẹ́ lórí ilẹ̀ èyí tó wà ní ojú òpópónà Ondo ìyún ní Ajégúnlẹ̀ nínú ètò ti já sí wípé ẹni tí ó ní ilẹ̀ ọ̀hún ló ṣe ní àlàyé fún àwọn oníròyìn pé mọ̀lẹ́bí àwọn ìyún Akínwùmí ó sọ dímọ̀ pé mọ̀lẹ́bí àwọn ti jogún ilẹ̀ náà láti ọ̀dọ̀ Ìràlépo ti Ìṣìnkàn láìmọye ọdún sẹ́yìn nínú ètò tó sọ dímọ̀ pé ọdún tí kò dín ní 500 years ó ní ilẹ̀ náà ti ń jẹ́ ti mọ̀lẹ́bí àwọn ètò jásí wípé orí adé tó wà lórí orí ipò lásìkò náà ó ní ó yan ilẹ̀ náà ló mọ̀ fún àwọn nínú ètò tí wọ́n fún arákùnrin olóògbé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Akin Agboopa Fanibuyan àti Akínwùmí nínú ètò sọdúnmọ̀ pé àwọn ti ṣe ìwádìí ilẹ̀ náà táwọn sì ti gbé àwọn elétò ilẹ̀ tó ń pè ní sọfíà tí wọ́n ti gbé lọ sí orí ilẹ̀ ọ̀hún tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ó ní ó ya àwọn lẹ́nu wípé Dèjì ti ìlú Àkúrẹ́ èyún ọba Olúwàgbémi èyún Dèjì ti ìlú Àkúrẹ́ ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó pe àwọn ọmọ gànfẹ́ nílẹ̀ tí wọ́n ti sọ di mímọ̀ pé ọba ọ̀hún ọba Aládélùsì Aládétòyìnbó ó ní ó pàṣẹ fáwọn ọmọ gànfẹ́ wípé kí wọ́n wá da ibi tí àwọn ti ń ṣiṣẹ́ náà rú tó sì ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ lórí ilẹ̀ náà tí wọ́n ti kó wọn lọ báyìí tí wọn ò sì tí ì mọ ibi pàtó tí wọ́n kó àwọn ènìyàn náà lọ nígbà tí ẹni tó jẹ́ Ìràlépo ti Ìṣìnkàn tí yóò máa ṣe àlàyé ìyún ọba Olúwàgbémiga Ọlọ́fin Àdìmúlà ó sọ di mímọ̀ wípé ilẹ̀ ọ̀hún ó ní ó jẹ́ títí ìran bàbá àwọn láti ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n tó já sí wípé orí adé Dèjì ti Àkúrẹ́ ó ní ó ń fi ọ̀nà tí ò tọ́ ti fi ń dá wàhálà sílẹ̀ nípa ilẹ̀ náà nínú ètò ti fi ẹ̀sùn kan orí adé ọ̀hún pé tí wọ́n bá fẹ́ gbèrè àbọ̀n fẹ́ jà fún ilẹ̀ níṣẹ́ ló yẹ kí wọ́n gba ilé ẹjọ́ lọ ṣùgbọ́n orí adé náà kò sí bẹ́ẹ̀ níṣẹ́ ni wọ́n ń gbé àwọn ọmọ gànfẹ́ àti àwọn adàlúrú ni wọ́n gbé wọn dìde tí wọ́n sì ń ṣe ìkọlù sí gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ní orí ilẹ̀ náà nínú àlàyé tí Dèjì ti ìlú Àkúrẹ́ ṣe látẹnu ẹni tó jẹ́ akọ̀wé fún Dèjì ti Àkúrẹ́ náà Michael Adélẹ́yẹ ó sọ dímọ̀ wípé irọ́ funfun báláwú tó jìnnà sóòótọ́ ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa Dèjì yìí ó ní orí adé náà kò mọ nǹkan kan nípa ilẹ̀ náà ó ní lóòótọ́ àti lódodo awuyewuye lè máa wà lórí ilẹ̀ ọ̀hún ṣùgbọ́n orí adé ò pe àwọn ọmọ gànfẹ́ kankan àti àwọn adàlúrú láti lọ rè ṣe iṣẹ́ tí wọ́n ṣe ní orí ilẹ̀ náà ó ní kí àwọn agbófinró ṣe ìwádìí wọn dáadáa wọ́n sì rí dájú wípé àwọn fojú oníṣẹ́ láabi náà àwọn fi hàn dé fún gbogbo ayé kí wọ́n rí wọ́n sì fi páńpẹ́ òfin mú gbogbo àwọn tí wọ́n bà orúkọ orí adé náà Dèjì ti Àkúrẹ́ tí wọ́n ń bàjẹ́ wípé òun ló lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn ọmọ gànfẹ́ tí wọ́n fi ń da gbogbo ìpínlẹ̀ Ondo láàmú lórí ilẹ̀. Mílíọ̀nù 6 náírà ni Bello Turji gbà lọ́wọ́ wa ṣáájú ìtúsílẹ̀ àwọn ènìyàn wa tó jí gbé ní ìpínlẹ̀ Sokoto àwọn ará Sokoto ni wọ́n fi ohun náà léde gẹ́gẹ́ bí àlàyé tí ó ń tẹ̀ wá lọ́wọ́ láti iléeṣẹ́ ìròyìn wọ́n sọ di mọ̀ wípé agbègbè tí wọ́n pè ní Sardauna ní ìjọba ìbílẹ̀ Sabon Birni ní ìpínlẹ̀ Sokoto ó ní àwọn ènìyàn náà ti ké gbàjarè síta nínú ìtàn ti sọ di mímọ̀ wípé
arákùnrin tó jẹ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú Bello Turji ó ní wọ́n sọ di mímọ̀ pé ó gba mílíọ̀nù 6 náírà lọ́wọ́ àwọn ṣáájú kó tó tú àwọn ènìyàn àwọn 5 tí wọ́n jí gbé ní agbègbè náà sílẹ̀ ní ìpínlẹ̀ Sokoto nígbà tí àwọn ènìyàn náà tí wọ́n fi omijé kíkorò tí wọ́n fi ń sọ̀rọ̀ wípé kò sí gá kò sí go lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ náà ni Bello Turji tó jẹ́ olórí àwọn agbésùmọ̀mí ló rán àwọn ọmọ rẹ̀ nínú ìtẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn gbé ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí wọ́n jọ ní ìtàkùrọ̀sọ wọ́n sọ dímọ̀ pé owó tó béèrè lọ́wọ́ àwọn ó pọ̀ gọbọi tó ju iye tí àwọn rí lọ ó ní nígbẹ̀yìngbẹ̀yìn ló padà fi ọwọ́ sí wípé lẹ́yìn mílíọ̀nù 6 náírà òun kò fẹ́ gbọ̀n kankan mọ́ kó tó di pé àwọn ṣe wàhálà láti bí ọ̀sẹ̀ mélòó kan kó tó di pé àwọn wá rí owó náà wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Sokoto pé ẹ dákun ẹ má wò wá nínà ó ti ń di lemọ́lemọ́ bí ẹkùn apọ̀pọ̀jẹ pẹ̀lú bí kò ṣe sí ètò ààbò ní gbogbo ilẹ̀ ìpínlẹ̀ Sokoto ọ̀hún. àwọn ọmọ Simon Ekpa rí o bẹ́ẹ̀ ni kì í ṣe ara wa rárá bí tí ń wulẹ̀ kó mọ ikọ̀ IPOB ló fi ohùn léde bẹ́ẹ̀ lẹ́yìn tí ìjọba orílẹ̀-èdè Finland fi páńpẹ́ òfin mú ajìjàǹgbara tó ń pe ara rẹ̀ ní Prime Minister ilẹ̀ Biafra lókè òkun Simon Ekpa ó ní àwọn ikọ̀ IPOB tí wàá fi ohùn léde báyìí látẹnu ẹni tó jẹ́ alukoro ikọ̀ náà Emma Powerful wọ́n sọ di mímọ̀ wípé ikọ̀ IPOB yún Indigenous People of Biafra àwọn kò ní ìkankan papọ̀ pẹ̀lú Simon Ekpa tó jẹ́ ajìjàǹgbara èyí tó já sí wípé wọ́n ti fi páńpẹ́ òfin mú báyìí ojúwe Simon Ekpa gẹ́gẹ́ bí èèyàn kan gbòógì táwọn olóṣèlú àti àwọn ọ̀bàyéjẹ́ tí wọn kò fẹ́ kí ìdásílẹ̀ ilẹ̀ Biafra wáyé tí wọ́n ń lò láti fi bà orúkọ IPOB jẹ́ ó ní gbogbo ìkọlù àti ìdánásunlé kán máa gbé obìnrin lóbìnrin kán sì máa ṣekú pa àwọn ènìyàn tó jẹ́ ọmọ ilẹ̀ Ìgbò ó ní ó ń wáyé láti ọwọ́ Simon Ekpa látàrí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ èyí tí ó ti ró ní agbára tán wà ní gbogbo ilẹ̀ Biafra tí wọ́n sì ń ṣe ìkọlù oníkòso méjì tí wọ́n fi ń ṣe yìí bí kì í ṣe pé kán lè máa borúkọ ikọ̀ IPOB jẹ́ ni ó ní nígbà tí ọwọ́ ti wá bá Simon Ekpa báyìí gẹ́gẹ́ bí ìròyìn tí ń jáde wípé ó ní olórí àwọn ikọ̀ IPOB ó náà fẹ́ jẹ́ kó yé yín wípé àwọn kò má Simon Ekpa rí o bẹ́ẹ̀ ni kò bá àwọn tán àwọn kò tiẹ̀ rí kò sì sí orúkọ rẹ̀ nínú ìfisílẹ̀ ikọ̀ IPOB lórílẹ̀‐èdè yìí àti tàwọn tó wà ní òkè òkun bí kì í ṣe pé Ekpa òun ló wá láti máa da ilẹ̀ Ìgbò rú fúnra lára rẹ̀ tí kò sì ní ohun pàtó tó ń wájú pé ó fẹ́ ba orúkọ ikọ̀ IPOB náà jẹ́ lọ Emma Powerful tó jẹ́ alukoro fún ikọ̀ IPOB Indigenous People of Biafra ló fi ìròyìn náà ló fi léde. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yìn náà ní àyànfẹ́ Elédùmarè ìyẹn títí di ìgbà táti padà máa fún ní ìròyìn míì ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ̀sì lè máa rí wa wò lájà balẹ̀ ìròyìn bó bá ti ń wọlé títí dìgbà náà mo kí wa pé a kú iṣẹ́ látàtàárọ̀.